Praise the Lord. Let us sing this song together, beloved. Call upon me in the time of trouble. Call upon me. I will answer you. Call upon me in the time of trouble. Call upon me. I will answer you. Listen to me. The Lord says, whatever you are passing through, you should call upon him. Many of you, our system of calling is wrong. Our mode of calling God, our mode of calling upon the name of the Lord is very wrong. That is why God has not answered our prayer. The lot of us, we dip our hand into sin, and we are still calling God to answer our prayer. Let me tell you, the hand of the Lord is not shortened that it cannot save, nor the ear is heavy that it cannot hear us. It is our sin and our iniquity that is separating us from him, that is making God too far to us. If you can repent today, listen today. I want to invite you for a program. Listen, I don't care to know what you are passing through. Maybe you lost your job. You are now an applicant for many years, and you have not secured a good job. Many of you, you have been willing to travel out, and the visa is not granted. Anytime you go there, they refuse you. Come to this mountain. Are you here? You are married for many years ago, and there is no fruit of the womb. I am waiting for you to pray together along with you. I am your family as you are looking at me. Today may be the first time you will see me on the screen, but I want to let you know that we have to know one day. The fire and the wood, they used to know themselves in a day. Iná àti igi wọ́n máa ń mọra ní ọjọ́ kan náà ni. Ọjọ́ kan ni wọ́n máa mojú ara wọn. Ẹ gbọ́ mi dáadáa, mo mọ̀ pé aládùúà ni ọ́, mo mọ̀ pé o máa dúà gbà, mo mọ̀ pé ilé ìsìn tó ń lọ àdúrà wà níbẹ̀. Ṣùgbọ́n yet kò sí ọ̀nà àbáyọ, ó kàn ń tiri ní. Ìwọ náà kàn ń kí pé orúkọ Jésù ni, ṣùgbọ́n síbẹ̀ o ò tí ì jáde kó o ṣọpẹ́ rí, o ò tí ì jáde kí ìwọ náà ó jẹ́rìí sí agbára Ọlọ́run. Ó sì ń sọ wípé ọmọlẹ́yìn Jésù ni ọ́. Ó sì ní nǹkan kan tó wrong. There is an error somewhere. Adẹ̀ ní láti mú kájọ gbàdúrà. Mo jẹ́ wòlíì Ọlọ́run. Mo jẹ́ wòlíì alásọtẹ́lẹ̀, wòlíì aríran, wòlíì aláṣẹ. Mo máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ. Ìyípadà sì máa dé bá ọ. Gbogbo ohun tó sì ń jà ọ́ lógun, Ọlọ́run máa fi hàn mí. Èmi kọ́ ni mo nira mi. Jẹ́jẹ́ mi ni mo jókòó tọ́lọ́run pè mí sí ìdí iṣẹ́ yìí. Wípé kí n wá jókòó kí n máa gbàdúrà fáwọn ènìyàn. Kí n sì máa ṣe ìtúsílẹ̀ fún àyàn ní orúkọ ti Jésù Kristi olùgbàlà. Gbọ́ mi dáadáa. Tó bá jẹ́ wípé o wò wípé mo jẹ́ ọmọ kékeré, tó o bá lè gbéra kó o wá kó o jẹ́ àjọ gbàdúrà, ọ̀rọ̀ ayé rẹ̀ máa yanjú. Gbọ́ o láti ṣe ní lọ. Ogun yẹn gan tó ń jà ọ́, tó o mọ̀ dí rẹ̀, lójú àlá lójú oorun lónìí ọ̀run kó fi hàn ọ́. Mo gbàdúrà. Agbára tó lónìí ju bó o ṣe wà yìí lọ. Lórúkọ Jésù, agbára náà ò bá ronú pé wàdà kó ya wèrè. Láti ṣe ní lọ. Ire ayé rẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́. O máa rí jẹ, o máa rí mu, o máa rí náà, o máa rí jẹ ṣẹ́kù. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀ lákòjọ láti ẹni lọ àkójọ ti dé ti yẹn. Ẹ ó lákòjọ, ẹ máa lákòjọ owó, ẹ máa lákòjọ ọrọ̀, ọkàn yẹn máa balẹ̀. Ẹ ó rí bá ti ṣe ó, ẹ ó rọ́nà gbégbà. Gbọ́ o, ọ̀dádá itọ́ kì í dá ẹnu, bẹ́ẹ̀ ni ọ̀dádá iyẹ̀pẹ̀ kì í dá ilẹ̀. Owó ò ní hàn yín mọ́ láti ẹni lọ. Owó kó di ẹrú fún ọ, ìwọ tó ṣàmì ńlá yẹ. Láti ṣe ẹni lọ, o máa jẹ oúnjẹ ọmọ o. Gbogbo ẹnikẹ́ni tó lóòní jẹ oúnjẹ ọmọ lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ kò rìn lọ dànù. Mo gbàdúrà fún ọ láti ṣe ní lórúkọ Jésù. Àwọn ọmọ tó dẹ̀jẹ̀ lé lórí, àwọn ọmọ tó rán lọ léèwé, ó máa jẹ oúnjẹ wọn. Ikú ò ní pa ọ́ lọ́mọ, ó ò ní dààmú lórí àwọn ọmọ rẹ mọ́, ọkàn rẹ á balẹ̀. Ẹ̀yin tẹ́ ò tí ì ròyún ní, mo súre fún yín lénìí pẹ̀lú ìpè wòlíì lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ó yá ẹ lọ finú ṣoyún. Ẹ lọ finú ṣoyún o. Ẹ̀yin tí ẹ ti pé láti pé kẹ́ ẹ ní ọkọ tàbí kẹ́ ẹ ní aya tí ẹ ò tí ì rí ní, tí ẹ bá fi ọwọ́ yín kan ríǹgì tí ń bẹ lọ́wọ́ mi yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, nínú oṣù yìí lọ pàdé ọkọ rẹ, nínú oṣù yìí lọ pàdé ìyàwó rẹ. Ó máa rí bẹ́ẹ̀. Ọlọ́run ọ̀run fàṣẹ sí. Ogun ọ̀run tì ọ́ lẹ́yìn, ọkàn rẹ á balẹ̀. Mo fẹ́ pè ọ́ fún prógráàmù kan. Prógráàmù yẹ ọjọ́ Wednesday la máa ń ṣe lórí òkè Yọmí lóko ìyà. Gbogbo ènìyàn ló máa ń wá síbẹ̀. Kò ń ṣe program tó o máa sanwó kó o tó wọlé. Kò ń ṣe program tó o máa fowó gba fọ́ọ̀mù. Ọ̀fẹ́ ni ìgbàlà
tó o bá lè wá sí orí prógráàmù yẹn mo ní ìgbàgbọ́ wípé òkè ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo àwọn tó ti ń fojú wọ̀ wípé kò lè dára fún ọ wọ́n padà wá bá ọ yin Ọlọ́run. Ìgbésẹ̀ náà ló ní láti gbé. Nígbà tí Ọlọ́run bá sọ pé ask and it shall be given, seek and ye shall find, knock and it shall be opened. If you are seeking, you don't sit at home. You have to be on your way seeking. Ó gbéra ó dìde ó wá ni. Ọmọ onínàkúnà ó ní èmi ó dìde èmi ó sì tọ̀ bàbá mi lọ. Èmi ó sì dìde. Ìwé mímọ́ sọ wípé ó dìde ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ó mú èròǹgbà ọkàn rẹ̀ ó mú ṣẹ ó sì dára fún. Ó sì gbogbo ohun tó ti pàdánù Ọlọ́run sì tún di padà fún. Gbọ́ mi dáadáa. Ó ti lo mọ́tò rí òní mọ́tò mọ́. Má ṣe yọnu wá kó já gbàdúrà. Mọ́tò tó ju eléyìí tó ń lò tẹ́lẹ̀ yẹ Ọlọ́run máa ṣe fún ọ. Mo máa pe nọ́mbà tó máa pè mí sí báyìí. Màá lè júwe ọ̀nà fún ọ. Gbogbo ọjọ́ Wednesday láàárọ̀ láago 9 sí aago 12 pẹ̀lú àwẹ̀ àti àdúrà ni o. Nọ́mbà náà ni 080 23 91 7208 080 23 917208 lọ pe nọ́mbà yẹn màá ṣọ́nà fún ọ màá gbàdúrà fún ọ ọ̀rọ̀ ayé rẹ̀ á sì lójútùú ọkàn rẹ̀ á balẹ̀ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I am waiting for you. Go and call me and make sure you present on Wednesday. God bless you in Jesus' name.